ẹ wo Ọlọ́run ní jẹ́ kí a ṣe olórí yàn orílẹ̀-èdè kí orílẹ̀-èdè tí wọ́n bá ti ṣe olórí yàn kì í sì tẹ̀síwájú fún wọn ìdí rèé tí àwa ARANBARA tí a fi gbé ètò agbami òṣèlú kalẹ̀ pé ẹ jẹ́ kí a mọ ibi tí a padà fi ààrẹ orílẹ̀-èdè 2023 ti Nàìjíríà yìí ká mọ̀ bí tá a fẹ́ fi kọ́ sí ẹ má jẹ́ àṣìyàn ọmọ wa ni ọmọ ìlú mi ni bàbá mi ni kò sí ní orílẹ̀-èdè ẹni tó bá kójú òṣùwọ̀n ẹ̀ òun ni ẹ jẹ́ ká ṣe ẹni òun ni kẹ́ ẹ jẹ́ ká fún láǹfààní ẹ̀ láti ṣe. hello ẹ káàsán hello ẹ káàsán orí ARANBARA lẹ́wà. ẹ káàsán olóòtú o. ẹ káàsán ẹ jọ̀ọ́ ṣé lè dárúkọ yín fún àwọn ará ilé. orúkọ tèmi ni ọmọọba Ọbájúná Ahmed Ọlágòkè. láti ibo ni ẹ ti ń pè wá. ẹ ṣe sá ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ẹni bá wa sọ lórí ètò nípa agbami òṣèlú tí a wà náà yìí. ètò tó wà òkè ni torí time tá a wà yìí ní 2023 àwọn ọ̀pọ̀ election ti bọ̀. bẹ́ẹ̀ni. ètò tí gbogbo èèyàn dẹ̀ máa fẹ́ nífẹ̀ẹ́ sí láti mọ nǹkan tó ń lọ ní ìlú wa lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni. ètò tó dáa ni ètò tó dẹ̀ wà òkè dáadáa. ẹ ṣe púpọ̀ ṣe pọ̀. ohun tí a wà lórí ẹ̀ ni wípé kí ni ọjọ́ iwájú àwa tí a jẹ́ Yorùbá ní orílẹ̀-èdè yìí fún yíyan sípò ààrẹ tuntun yìí ṣé àwa Yorùbá ni a máa fi tò ó pé ká tẹ̀lé ọmọ wa ni àbí ká sọ̀rọ̀ lọ síbi tí àwọn tó fẹ́ ṣe é. ọ̀rọ̀ ńlá lẹ sọ ìdí tí mo ṣe lọ́rọ̀ ńlá lẹ sọ ni pé a lè lo tribalism ẹlẹ́yàmẹ̀yà ká sọ pé a fẹ́ fi tò ilẹ̀ wa ń bì torí tá a bá lò ó Haúsá náà á ní Yorùbá sọ pé torí pé ó jẹ́ Yorùbá kí Yorùbá ṣe Ìgbò náà ní torí pé ó jẹ́ Ìgbò ẹni tó lè ṣe tó máa dáa òun ni ká tẹ̀lé. ẹ ṣe ẹ ṣe. ẹni táwọn kò máa ṣe ó máa dáa òun la máa tẹ̀lé òun dẹ̀ ló máa wọlé lágbóró náà. àmín gẹ́gẹ́ bí àfojúsùn tọ̀dọ̀ titi yín bí ẹ̀yin ṣe ń rò ó ta ni ẹ̀yin ń rò àti kí nìdí. àwọn tó jáde pọ̀ lóòótọ́ o. bẹ́ẹ̀ni. látòrí bàbá wa Tinubu. bẹ́ẹ̀ni. Atiku Abubakar former president Nigeria. bẹ́ẹ̀ni. pẹ̀lú Peter Obi former governor. Anambra bẹ́ẹ̀ni. àti ọmọ Yorùbá mi gan jáde ṣòwò rẹ̀. bẹ́ẹ̀ni. ọmọ Yorùbá náà dábàá ní Yorùbá ìgbà kọ́kọ́ ló wà fẹ́. bẹ́ẹ̀ni àmọ́ ká sọ pé àwọn tó tún. níbi ìlú ìbọn Peter Obi. Peter. àjọ pé mo jẹ́ Yorùbá méjì Yorùbá kúrò. future Nigeria ìlàwọ̀ after. bẹ́ẹ̀ni. kì í ṣe pé bóyá ìyọkọ Yorùbá nìkan gbogbo nǹkan tó ti ṣe náà ṣáà rí gbogbo nǹkan tó ṣe ni gbogbo nǹkan tó ṣe náà là ń rí náà tó ń pè ọmọ ta lọ fún pàwà àwọn ṣèyàn lójú ọ̀ṣun oríṣiríṣi nǹkan gbogbo ẹ̀ ń sàtà gbogbo aláyé nǹkan tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. ká máa kí Yorùbá máa pa Yorùbá ayé àkójọ owó tó jẹ kọ́ wọn bí wọ́n níjọ máa ná kí ọkọ máa dáko. gẹ́gẹ́ bí inú. ẹni tó lè ṣe kọ́ ṣe kí ìlú ìdá la wà áfítà kó jẹ́ kí bí bàbá kan kó tó kọ́ pẹ̀lú bàbá kan. òun ni ká tẹ gẹ́gẹ́ bí àfojúsùn tí tí n bá gbàgbọ́ yé yín òun ni pé ká kúrò nínú ọ̀jẹ̀lú ká bọ́ sínú òṣèlú ẹjọ́ bẹ́ẹ̀ ni ẹjọ́ Mr. Ahmed láti Abẹ́òkúta tí n bá gbọ́ yín dáadáa ẹ ń bá wa sọ̀rọ̀ lórí ètò pé Peter Obi ní ẹ̀yin faramọ́ kó jẹ ààrẹ orílẹ̀-èdè. ẹ ṣe púpọ̀ àfojúsùn yín da àfojúsùn yín da ẹ ṣe púpọ̀ tí ẹ bá tún wá ní ọ̀rọ̀ míì tẹ́ tún bá wa fẹ́ sọ lórí ètò yìí sí ẹ bá wa sọ síwájú sí nítorí wípé. ká má torí ìjẹkújẹ torí owó orí burúkú tọwọ́ ẹlòmíì fẹ́ gbà torí owó tó ń fún wọn kó nígbà tó bá fún wọn lówó kó tó ní pẹ́sẹ̀ máa dìbò ẹ jẹ́ ká dìbò fẹ́ni tó yẹ ká dìbò fún Nàìjíríà yìí kó bẹ́tà Nàìjíríà yìí kó dáa ìlọsíwájú Nàìjíríà ló ṣe kókó àwọn eléyìí tá a dẹ̀ mọ̀ wọ́n fẹ́ ṣe àwọn tó ń tẹ̀lé wọn jù owó tó fẹ́ rí inú ẹ̀ òun ló ṣe ń tẹ̀lé wọn ẹ jẹ́ ká tẹ̀lé ẹni tó jẹ́ pé bí a mọ̀ pé fítọ̀ Nàìjíríà yìí ó máa jẹ́ kó bright máa wà òkè Dubai ìgbà ó ní Dubai dé tọ́jú pẹ̀lú ọbẹ̀ yẹn kí ló tà sí lè tẹ̀lé ẹni tó pé ní Nàìjíríà tájọ wà yìí náà tó bá ṣe fún wa náà Nàìjíríà náà máa develop a máa ṣe su kẹ́ni ìṣe kó kẹ́jẹ́ kí Peter Obi lọ ṣe òun ló lè ṣe a máa torí owó ká máa torí anything ẹ jẹ́ ká tẹ̀lé ẹni tó yẹ ká tẹ̀lé kí Nàìjíríà dá gbogbo ẹ̀ láwọn àbẹ̀wò bẹ̀wò bọ̀ wọ́n yẹn ṣe sá lọ UK Nàìjíríà wá di pé bí no insecurity everything dá wà láàmú ẹ̀kọ́sowó epo wọn oríṣiríṣi tó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ owó olóṣèlú wọn bẹ̀rù Ọlọ́run gbogbo nǹkan tí wọn bá fẹ́ ṣe láyé ẹ jẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run sí
ẹ ṣé. ó ń dún àwọn èèyàn gbogbo èèyàn kò lè sọ̀rọ̀ ni yóò kọ̀ jẹ́ pé ẹlòmíì wà torí nǹkan tó fẹ́ fún torí láìsí kí nǹkan tó fẹ́. torí ìwọ̀nba owó péréte tí wọ́n fẹ́ fẹ́ lòmíì ló tọ́jú ọ̀la ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe púpọ̀ àfojúsùn tiyín dá àfojúsùn tiyín tí ẹ sọ jáde ó dá lágbára Ọlọ́run kò ní bàjẹ́ orílẹ̀-èdè yóò sì ní bàjẹ́ kò ní bàjẹ́ lórí yín kò ní bàjẹ́ lórí mi kò ní bàjẹ́ lórí gbogbo wa ẹ ṣe púpọ̀ tí ẹ bá wa dá ṣètò ẹ ṣe Mr. Ahmed láti Abẹ́òkúta ẹ tún máa bá a tẹ̀síwájú on live ojú Arambara TV ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ o ẹ ṣe o ẹ ṣe ó dáa ẹ ṣe ẹ jẹ́ kí a tún bọ́ sí orí agbami ètò náà la ṣe wà yìí ìyẹn ni ti ojú Arambara. Hello sir ẹ káàsán sir orí Arambara TV ní ẹwà ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni kọmi ìjọlá tún kọ́ mi Fátógùn. ẹ jọ̀ọ́ láti ibo ni ẹ ti ń pè. Láti ìlú Òwe. ẹ jọ̀ọ́ nípa ètò tó ń lọ tí a pè ní Face of Arambara nípa òṣèlú ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ẹ lè bá wa sọ lórí ẹ̀ nípa ti aṣíwájú wa ìyẹn Bọ́lá Ahmed Tinubu. Jàgàbá aṣíwájú èèyàn ńlá lẹ dárúkọ yẹn torí ẹni tó kájú ẹ ní ẹni tó lè ṣe wọn ní ilé láti kẹsàn-án ròde. bẹ́ẹ̀ni sáàpù tó ṣe fún wa gbà tó wà ń bẹ ní 99-2000 ẹ bá rí wọn nígbà yẹn ó ní tó ṣe bẹ́ẹ̀kọ́ ó níbi tó fèkó sí. so iṣẹ́ tó ṣe ó fi yé wa pé tó bá dé orí president wa wọ́n máa ṣe fún wa. tó yẹ pé Èkó ń gbà yẹn ó ní tí gbogbo Èkó ṣe rí gbogbo àná ìpè kó sùlò pọ̀ ọ̀nà kò sọ́nà àníkọ̀ọ̀kan àníkọ̀tà. so pàtó dẹ̀ àwọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ kò díẹ̀ tí ò fi ní Èkó lára ẹ wò gbàdọ́ tún lọ wọ́n tún mú Fáṣọlá wá again Fáṣọlá tó mú wá ìwòsàn tó náà tún deliver. so aṣíwájú orúkọ náà ló lóhun aṣíwájú gidi ni wọ́n aṣíwájú tó lè control wa nìyẹn tó lè máa ṣe ìjọba wa nìyẹn. bẹ́ẹ̀ni. so kí gbogbo wa àti Yorùbá àti Haúsá àti Ìgbò ẹ má yẹ ká lọ tẹ̀ka fẹ́ni tí ò kojú òṣùwọ̀n aṣíwájú nìkan ká dìbò fún un. ẹ ṣe sà comrade Ọlásùnkànmí ẹ sà ní àfojúsùn titi yín bí ẹ̀yin ṣe sọ yẹn ẹ jọ ìbéèrè kan ni mo fẹ́ bi yín gẹ́gẹ́ bí ẹ ṣe mọ aṣíwájú gẹ́gẹ́ bí ẹni tí kò pàdánù ìbò rí kí ni nǹkan tí ẹ wò pé ìmọ̀ràn tí ẹ lè gbà wá àwọn àwa Yorùbá wípé lórí ààrẹ tuntun yìí kí ni nǹkan tí ẹ̀yin fẹ́ kí ó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwa Yorùbá fún aṣíwájú. nǹkan tẹ́mi ní sáà ní àwa Yorùbá wọ́n ní nǹkan ẹ̀ ṣe wá láàpọ̀ kò ṣe wá lẹ́lẹ́kejì bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹta eléyìí kò lè possible torí gbogbo àwọn tó fi ṣàpèjúwe yẹn ó jìnnà síra wọn ní èèyàn kan 83 ó ṣe ó lulẹ̀ ìgbà tó di 93 Yorùbá kan tún ṣe ó lulẹ̀ bẹ́ẹ̀ ìgbà tó máa di 2003 Yorùbá jáde 2013 Yorùbá jáde so ẹni wo pé 20 years tún ti kọjá this is like 30 years nísìnyí lọ́wọ́ mi ṣẹ̀fẹ̀ jáde so ó ṣùọ̀ pé ẹni tó jáde ó máa wọlé tó ló fa abalẹ̀ lọ múra ni kò ṣe kánjúkánjú. bẹ́ẹ̀ni. gbogbo ìlú gan máa dìbò fún tó lọ́mọ̀ pé tọmọdé tàgbà ló máa jẹ́ nù ìjọba ẹ̀. bẹ́ẹ̀ ni comrade Ọlásùnkànmí agbádùn lórí ètò dáadáa orí ètò Arambara TV náà ni a wà yìí ìyànnànà tí a wà lórí ẹ̀ ni wípé tó bá jẹ́ wípé àwa Yorùbá ló kàn ṣé mọ̀ pé kì í ṣe gbogbo àwọn ẹ̀yà kan àwa Yorùbá kan ni wọ́n ń sọ wípé bàbá yìí ni àwọn fẹ́ tẹ̀lé tí àwa Yorùbá gbogbo àwa Yorùbá tá bá bá padà tẹ̀lé aṣíwájú ǹjẹ́ àrídájú wà fún yín pé ojú òní ti Yorùbá. Àrídájú wà torí ẹni tó bá wo aṣíwájú nígbà tó wà lẹ́kọ̀ọ́ àwọn tó súnmọ́ wọn lálẹ́ o àwọn láìkan roko sórí ọ̀dọ̀ ara wọn pàápàá so ti wọn máa ń ṣe nǹkan tó pé nǹkan ọ̀dọ̀ wọn máa benefit gbogbo kò sọ ọmọ tó fà jáde tí ò benefit tó bá tún pé opposition gan ni tọmọ ẹ bá wúlò wọn á tún fún ní nǹkan ẹ wo Koro ṣé Koro jẹun APC ni kì í yá ń ṣe APC so aṣíwájú ò ṣe èèyàn tí a lè gbọ́kànlé o ẹni tá a lè fọkàn tán ni. ó dáa ẹ ṣe gan sà ẹ ṣe tí ẹ bá wa pè sórí ètò lágbọ́rọ̀ Ọlọ́run tí ilé tọ̀nà yín náà ní bàjẹ́ o lágbọ́rọ̀ Ọlọ́run aṣọ yín ò ní fàya
ẹ ṣe púpọ̀ ìjọba kéékèèké láti mọ̀wé ẹ ṣe ẹ máa bá wa wo ètò lọ kẹjẹ máa bá wa ṣí ẹ ká máa bá wa kọ́mẹ̀ntì ẹ ṣe púpọ̀ sà ẹ ṣe sà ẹ ṣe sà àmín ẹ sà ẹ ṣe sà ó ń tẹ̀síwájú orí ètò náà ni a wà yìí nígbà tí ẹni tí ó jẹ́ comrade Ọlásùnkànmí láti ìlú Mòwe ni wọ́n pè wọlé wọ́n sì ṣàlàyé àwọn nǹkan tí àwọn fi tẹ̀lé aṣíwájú pé kí ogun orí àlééfà yẹn ààrẹ orílẹ̀-èdè 2023 yìí ẹ jẹ́ àtẹ̀síwájú sí i ká gbọ́ nǹkan tí àwọn ènìyàn yóò tún sọ síwájú wọ́n ní ìmọ̀ ẹnìkan òjò nílùú ẹ wo ètò ń tẹ̀síwájú àwọn ènìyàn ti pè wọlé látàárọ̀ oníkálukú wọn ti sọ ohun tó wà lódò ọkàn wọn nípa àti yan ààrẹ tuntun mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó pè ìyẹn láti Abẹ́òkúta Mr. Ahmed Ọbádínà wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ó jẹ́ comrade Ọlásùnkànmí wọ́n pera wọn ní kéékèèké tí ìlú Mòwe bẹ́ẹ̀ ni wọ́n sọ ọ̀rọ̀ náà wípé báyìí ni àwọn ṣe rò ó ní Nàìjíríà bó ṣe fẹ́ lọ sí ẹ wo ẹ̀yin tí ẹ̀ láǹfààní àti pè wọlé ẹ jẹ́ ká máa fi àtẹ̀jíṣẹ́ comment ẹ jẹ́ ká máa tẹ̀ síbẹ̀ kí á jẹ́ máa ṣí ẹ̀ fún àwọn tí wọ́n tún máa rí síwájú sí i orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe tẹnìkan bí ó ṣe wà fáwúsá ló wà fún Yíbò bẹ́ẹ̀ náà ló tún wà fún àwa Yorùbá ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí ló jẹ́ èmi àti ẹ lógún ikú kò ní jẹ́ tèmi àti ẹ àní kúkú òjijì nítorí wípé ìrọ̀rùn igi òun náà ní ìrọ̀rùn ẹyẹ o tí orílẹ̀-èdè bá dẹrùn ìgbà yẹn gan ni ọ̀dẹ̀dẹ̀ máa dẹ̀ tí gbogbo ẹ̀ máa dùn ẹ wò ó gbogbo wa ní fọjọ́ lọ́jọ́ lọ orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú ìlú wo ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè ẹ ṣé púpọ̀